nígbà tó pé bí oṣù àkọ́kọ́ tí mo dé ibẹ̀ gangan wọ́n pa èèyàn 4 by hanging. àwọn olè. àwọn kéèsì Ìjẹ̀bú Igbó ni. ok mo ń sáwọn olè ló pa wọ́n. rárá. lára àwọn tí dájọ́ fún. wọ́n sign exclusion fún wọn wọ́n ní kan exclude wọn ni so àwọn yẹn wọ́n ní kéèsì Ìjẹ̀bú Igbó ní kéèsì yẹn mo lè rántí kan ní abẹ 4 lára wọn wọ́n pè kan ní Aliu Alárápé bàbá ọmọ Haruna Ìṣọ̀lá kí bàbá ẹ̀ Asimiu Alárápé yẹn so wọ́n kí bàbá ẹ̀ popular person bàbá ẹ̀ níjẹ̀bú Igbó Ọlọ́run wà àdùbúlẹ̀ ìjà Gabriel Kújuni Báyọ̀ gbogbo wọn náà excuse ìjọ yẹn. àwọn mẹ́rẹ̀ẹ̀rin lẹ rí bẹ́ẹ̀ni ṣé wọ́n excuse ni. bẹ́ẹ̀ni so ìgbà tí mo kọ́ ibi tẹ́lẹ̀ kọ́kọ́ ba èmi gangan nìyẹn pé wàhálà dé gbogbo àwọn tó bá ṣe kéèsì wa tribunal dẹ̀ ní ní opportunity fún appeal because degree ni wọ́n fi ṣe kéèsì wa àwọn ológun ni kò sáà tribunal but tó bá jáyé olóṣèlú bí eléyìí high court ni gbogbo àwọn tó bá ṣe kéèsì wọn high court ló máa ní appeal náà lè lọ fún appeal pé àwọn ò gba ìdájọ́ yẹn so lọ́kìlẹ̀ dẹ̀ ni wọ́n lè ní lọ́kìlẹ̀ fún ẹ̀rẹ́ lápì but tiwa yẹn nothing like that tó bá lè condemn olúwẹ̀ báyìí fine squad ni direct torí ẹ̀ bá wà lẹ́yìn ẹ̀ lè lo bí oṣù kìíní oṣù méje oṣù mẹ́ta kólógun sáyìn ni torí ìgbà tí mo wà bẹ́ẹ̀ mo rántí gangan so Bangboye ọmọ Kwara state yẹn òní gọ́fúnà lọ́sùn gbà yẹn so àwọn kan wà àwọn 4 ni wọ́n korúkọ ní Èrè Ọlájídé Sunday Balagua Christiana Ogbu obìnrin nìyẹn wọ́n ti wà nínú condemn cell wọ́n ti lò 20 years. nínú condemn cell bẹ́ẹ̀ni wọ́n ń retí ikú. bẹ́ẹ̀ni wọ́n dẹ̀ sign exclusion wọn ìgbà tí bàbá Bísí Àkàndé débẹ̀ torí wọ́n ṣerú ẹ̀ lọ́yọ̀ọ́ state tí Láàmú Adésínà tó yẹn rèé sẹ̀ pé ológun ló kọ wáràntì kankan lọ pa wọ́n pé wọ́n ní fọwọ́ sí tóun bọ̀ bàbá Bísí Àkàndé fọwọ́ sí tiẹ̀ pé kán pa wọ́n lẹ́yìn 20 years láti lónú condemn cell yàtọ̀ nígbà tán ní case wọ́n dẹ̀ pa àwọn yẹn lójú wa tá a jọ wà ní state kan náà níwájú gọ́fúnà kan náà so ìbẹ̀rẹ̀ lẹ̀ ló bà mí pé ikú tó ń kojú bá ẹni òwe ló ń pa fún ni àwọn tó ti lo 20 ọdún èmi tó débẹ̀ tí mi ò ti lo ọdún kan definitely ọwọ́ kan náà máa ní kán lọ pa èmi náà so mo ṣàgbà fọlọ́run but mo wá fi rosary kọrùn mo wá mú bible Gideon kékeré báyìí mo mú lọ́wọ́ pé wẹ́ẹ́ tó bá ti ló yá no option olúwẹ̀ẹ́ lọ náà nìyẹn ṣùgbọ́n ìgbà tó ń dẹ̀ mú wọn jáde torí ẹ̀yìn condemn cell tá a wà ẹ̀yìn wa bá ní gálò wà tó ti máa hàn gèèyàn gálò náà máa ń pè bẹ́yẹn so bó ṣe ń pariwo pé ó dàbọ̀ nìyẹn o tí yóò ní rí bẹ́ẹ̀ tán ṣàdúrà fún wa gbogbo ẹ̀ là ń gbọ́ tí wọ́n fi sọ fún tọ́ni kan lọ pa bẹ́ẹ̀ ni bó ṣe mú wọn jáde nínú sẹ́ẹ̀lì báyìí wọ́n mú wọn lọ ẹ̀yìnkùnlé ní ẹ̀yìnkùnlé yẹn náà ti máa hàn gé wọn dàgbà tó máa hàn gé wọn tẹ́ bá gbọ́ gbága bẹ́ẹ̀ ni jíà tó máa fà tó fi kíní ẹ̀ fi máa clip mọ́ ọlọ́run ẹ̀ máa gbọ́ so ìgbà tó máa tó pa tó máa tẹ bọ́tìn tó ṣe ń slab yẹn tó la ẹnu bí eléyìí tó jì rororo tó bá jẹ́ ọmọkùnrin ní gbogbo àtọ̀ ara ẹ̀ ló máa dà á lẹ̀ á yàgbẹ́ tó máa ti wá já láti bẹ̀ yẹn gbàm tó bá máa bọ́ sílẹ̀ nísàlẹ̀ lọ́hùn orí ìgò ẹ̀fọ́ ìgò kan ló máa ẹni tó bá kú tán àwọn ọ̀dà ló máa fi lù wọ́n pa wọ́n á sáré pé wọ́n kú wọ́n gbọ́dọ̀ kú so àwọn erélu máa ń wá tó máa gbé igbádá tí wọ́n á gba ẹ̀jẹ̀ èèyàn ní Abẹ́òkúta prison condemn cell tó máa fẹ́ ṣe àwọn erélu yẹn á ti dé tó wọn á ti gbé igbádá ní àwọn pa àwọn tó bá yẹn wọn tó bá ti kọ́ọ̀tì ọrùn wọn torí wọn á kọ́ọ̀tì ẹsẹ̀ wọn wọn á kọ́ọ̀tì ẹsẹ̀ wọn wọn á kọ́ọ̀tì ọrùn wọn lórí slab kan tó bá gbọ́n sí ibẹ̀ tó ibẹ̀ náà tó máa gba gbọ́ ẹ̀jẹ̀ tó bá ní ìtọ́ máa gbé lọ so experience pọ̀ èlò la fẹ́ sọ ìgbà tí mo wà ń lè ṣàgàn tó kọ́kọ́. ìgbà tí wọ́n ti já yín sí life imprisonment náà bẹ̀rẹ̀ sí ní gbé yín kiri. bẹ́ẹ̀ ni sà tí mo ti wà ń life torí ìgbà míì kan tí mo bá ti pé mo ti lu bí ọdún 4-5 ní prison kan tí mo wo pé wọn ò fi mí lẹ̀ mo wá send sí Abuja mo kọ̀ sí Abuja àwọn Abuja wá send padà controller general pé wọ́n gbọ́dọ̀ fún mi privilege kan bá ti request pé mo fẹ́ kó prison kan fún mi láàyè kí n kọ̀wé kí n dẹ̀ wá owó mọ́tò láti kó prison ìbáwá kí n lọ sí prison tó bá wù mí. bẹ́ẹ̀ sà so ìgbà tí mo wá rí pé mo ti ń lo bí ọdún 10 lójú kan tán fi mí lẹ̀ tí ò sí màá tó kọ̀wé application for transfer to social prison a sì mú lówó mọ́tò màá ní mo ní owó mọ́tò màá ránṣẹ́ sẹ́yìn àwọn èèyàn àwọn church adáwó fún mi màá kó state yẹn màá lọ sí state mi. ok ẹ̀yin gangan request state tẹ́ fẹ́ lọ bẹ́ẹ̀ni ẹ ti di executive. kí n lè rí opportunity àti kúrò ń bẹ̀ because mi máa lójú kan yẹn náà mi máa ṣe wà ń bẹ̀ tí màá fi rọ́ọ̀tì nìyẹn wọn ò ní rántí olúwa ẹ̀ ní tọ́fẹ́lẹ̀. bó lọ́jọ́ ọdún ṣe máa rí nínú prison ọjọ́ ọdún bóyá ọjọ́ iléyá tán pẹ́ ṣe rí Christmas kádúpẹ́ lọ́wọ́ muslim and christian wọ́n gbìyànjú torí níjọ́ iléyá máa má gbò wá ṣùgbọ́n kò sí ìkẹ́tẹ̀ fẹ́ jẹ kéèyàn máa lá oyin kò lè dàbí ilé ènìyàn. kàbíyèsí
orí yẹyẹ ní mògùn ta ìṣẹ́ ló pọ̀ àṣẹ kò sí ní tó dàbí kí ni freedom náà kò sí ní tó dàbí òmìnira tẹ́ lè náwó pé ó yá ibà ń tẹ́ bá wí ohun mi jẹ́ mọ́jàre bá mi ràmàlà dúdú ẹsẹ̀fọ́ kò sí request kò sí kan. kò sí o ẹran yẹn gan nínú ẹran tán àwọn mùsùlùmí máa mú wá tán pa àgbò yẹn àwa tá a jẹ alátìmọ́lé egigun ẹ̀ la máa jẹ àwọn ọ̀dà náà máa fún tútù ẹ̀ wọn á kàn lọ ṣe fún wa egigun náà máa tó bá gé mi báyìí kò lè ju kéékèèké báyìí lọ tó máa fún mate eléyìí tó bá jẹ́ gidi bẹ́ẹ̀ àwọn á ní tọ̀gá kan tọ̀gá ọgbà pápátá tẹ́lẹ̀ ti ṣíìfù tẹ́lẹ̀ ti wẹ́fìà tẹ́lẹ̀ ti rẹ́kọ́ọ̀dù wọn á ti ṣàmọ́ra wọn lọ́wọ́ tó jẹ́ kẹ́tọ́ bá fún wa la máa gbà káàdì kan sí. mo rántí ní 1990 that is 1998 wọ́n lu àbẹ́ta kan pa ní prison èmi nìkan mo jí padà mùsùlùmí. 1998. 1998. bẹ́ẹ̀ sà. ọdún yẹn mo kún rédíò nàìjíríà tí mo bẹ̀rẹ̀ òmìnira tẹ̀. èmi nìkan mo jí padà nínú àbẹ́ta tó lù pa yẹn. wọ́n pè kan wọ́n lù yín pa. wọ́n lù wá pa torí oúnjẹ because ìgbà yẹn tó bá ti gbé oúnjẹ wá nílé ṣàǹsà. nílùú yín gangan. bẹ́ẹ̀ ni tó bá ti gbé oúnjẹ wá. ṣé wọ́n mọ̀ pé jẹ́sà ní ni. wọ́n yẹ sùn kan wọ́n dà pẹ̀lú gbogbo èèyàn tó bá ti lu yàn pọ́n lu pa nìyẹn for fun ni kò sí nǹkan kan wọ́n á kàn kọ̀wé lé lórí ni wọ́n lè sọ pé ó fẹ́ sá lọ wọ́n lè sọ pé kinní kan ẹni tí bá ti ṣe so ìjọ yẹn wọ́n ti máa ń gbóúnjẹ wá tipẹ́ tẹ́tẹ́ máa ń ṣe bẹ́ẹ̀ tó bá ti gbóúnjẹ wá tó bá di ìrọ̀lẹ́ wọ́n á tún gbé pick-up míì wọlé mọ́tò tíjọba fi gbóúnjẹ yẹn wá wọ́n á fi pick-up tara wọn fásánà wọn wọ́n á fi kó oúnjẹ yẹn jáde padà so àwa tá a jẹ́ mẹ́ta máa sọ́fà fún oúnjẹ àní oúnjẹ tó bá tẹ ẹ̀bà fún wa wọ́n á pe ọbẹ̀ kan sàpàgìrì yẹn soya beans tí ò ní jiná tá a máa ru fùfù báyìí tó bá ti mú ẹ̀bà yẹn tó bá ti omi wó kò wó tó bá ti pàmò lẹ́gbẹ̀ẹ́ kan báyìí sàpàgìrì yẹn náà máa bù sí so tó bá ti tẹ agolo tòmátò kan fún wa lóúnjẹ ibi tó ti yẹ kẹ́lẹ́ kan gba agolo gàrí míìkì agolo kan àbọ̀ ẹ̀ náà máa fún agolo kan tó kù yẹn máa réèkì ẹ̀ sọ́dọ̀ wọn àwọn tó jẹ́ ẹlẹ́wọ̀n tó ti mọ́wọ́ ọbẹ̀ yẹn á tó máa ta fún wọ́dà máa ra gàrí yẹn lọ sílé wọ́n á ra ẹ̀wà lọ sílé wọ́n á ra ráìsì lọ sílé but àwọn ẹ̀mẹ̀tì gan ò ní jẹ bó ṣe wo oúnjẹ kan yẹn pé mi ò lè wá kò kí joyè lé wà báyẹn ibi tá a wá ìjọba ló ń fún wa lóúnjẹ náà àwọn pípẹ́ àdé máa gbóúnjẹ lójú wa dẹ̀ ń kú síbi a lè wá nu sẹ́yìn báyìí ló jẹ́ mẹ́wàá ni wá ìgbà tó bá máa di ọ̀sẹ̀ tó wọ̀ náà mẹ́wàá lè yẹn lẹ́kùn márùn á ti kú nu wa wọ́n á lọ da páànù bo òkú yẹn sẹ́gbẹ́ kan òjò á máa pa ògbé á máa pa òkú tá a gan bá pa òkú kan kú lù wá pa lọ́kàn á mọ̀ pé wọ́n lù wá pa lérí rice but àwọn pé ìgbà tó bá yá ẹnu àgbèjà wa tọ́lọ̀ bá rán wá sínú ọgbà yà wá sọ́gbà yìí ìjọ lóya gangan mo ṣe lu mẹ́ta pa lára wa nìyẹn nìkan ló jí padà náà mẹ́ta yẹn odò ọmọ odò náà fọ orí ọmọ kan wọ́n pe ṣògo john wọ́n la ọmọ odò mọ lórí ọpọlọ ọ̀bùtàn ọmọ yẹn yọ bí eléyìí pẹ̀lú akọ́ọ̀bù lọ́wọ́ orí máàkì tó wà lórí mi ọ̀bẹ ni wọ́n gun lọ́bẹ̀ yẹn wọ́n láti mẹ́rin wọ́n máa pe sẹ́yìn kan sẹ́ẹ̀lì wèrè bẹ́ẹ̀ sà bẹ́ẹ̀ ni sà àdá kankan ni tó wọ́n ní káwọn kọ́ mi lọ sẹ́ẹ̀lì wèrè kan lọ́dọ̀ mi mọ́lẹ̀ síbẹ̀ pé ibẹ̀ ni máa kú sí along the line ìgbà tí wọ́n parí pé mo ti kú náà ní kí wọ́n lọ fi stress àti máa ń gbòkú kí wọ́n lọ fi gbé mi so ibi tí wọ́n ti ń gbé mi lọ yẹn mo mọ̀ pé lójú ìran yẹn àwọn kan wọṣọ dúdú bí ìgbà tí àwọn ẹlẹ́yà bá wọṣọ yẹn ìkan fẹsẹ̀ mi lọ́tún ìkan fẹsẹ̀ mi lọ́sì ìkan wà níbi òkè orí mi ó jẹ́ white ìyẹn ló mú orí mi dání àwọn méjì tó fẹsẹ̀ mi yẹn mo kàn tají lójijì mo ju sẹ́sà yẹn lẹ́yìn báyìí lẹ́wọ̀n tó gbé mi lọ sí musuari ṣe ń pariwo ó ti jí o so ibẹ̀ ta mo ti musa ní kọ́rọ́ọ̀sì kan dáhùn padà. Ọlọ́run nífẹ̀ẹ́ yín gan ni o bẹ́ẹ̀ sà ní kọ́dà padà ìgbà yẹn wọn ti kọ̀dẹ̀ mi gbà yẹn o mo sì yẹn àṣà kóòtù kéèsì lọ́wọ́ ńgbà yẹn mo ti lọ tribunal so mo ti ní kọ́dà padà sún sẹ́yìn yẹn. ní 1999 bẹ́ẹ̀ ni 1998 so báyìí lẹ́wọ̀n kan ti wá bá mi yẹn pé àjàkáyé tàbí bá wọn ti ń sọ̀rọ̀ mẹ́ẹ̀ kó máa gún ẹ lábẹ́rẹ́ o tó bá dẹ̀ gún ẹ lábẹ́rẹ́ abẹ́rẹ́ ikú ló fẹ́ fún mi o torí èmi ló máa jẹ́lẹ̀rí fún ìjọba so kí n má gba abẹ́rẹ́ o kí n má gba ẹ̀ létí pé àwọn àbọ̀sí máa kọ̀lẹ́tì àwọn èèyàn mi wá tó máa fún mi nìkan tí màá máa lò olóòkè so ìgbà tí wọ́n gbé mi débẹ̀ wọ́n wá lọ pé sista catholic wa ìyẹn wá rí i pé orí mi yẹn ti tóbi gan. ẹ wo ohun tí ó ṣẹlẹ̀ rèé torí mo rí i pé ó pọ̀ ń kún bàbá yìí orí yẹyẹ ní mògún abala mògún lórí ètò mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dọ̀hún àátún gbé padà